Tọ́ mo ṣèbà lónìí o, mo ṣèbà ìbà Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ èjìdé ìdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ àwa kọ̀mọ̀dánù ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù mo ṣèbà kí bá mi ṣe o. Ìbà mo ṣèbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà oyún inú ìbà sẹ́ẹ̀dì lónìí mo ṣèbà kí bá mi ṣe. Ìbà àwọn tó dá kí n tó dá ìbà àwọn tó tẹ̀ kí n tó tẹ̀ mo ṣèbà kí bá mi ṣe ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà oyún inú ìbà sẹ́ẹ̀dì ìbà bàbá ìbà yèyé mo ṣèbà fún gbogbo ajúnilọ pátápátá jójújójú ẹyẹ rẹ mọ jẹdọjẹdọ ẹyẹ rẹ mọ ẹyẹ kò fúra gàjìgì tó jójú ọmọ bíi kìrìkìrì ni mo ṣe pè yín lẹyẹ rẹ mọ nítorí ṣe lájọ pàjá jẹ́ ń ṣe lájọ pọ̀ yẹlẹ̀ múlẹ̀ ṣe lájọ sọpá ní dalẹ̀ ara mi ní dalẹ̀ yín ẹ má dalẹ̀ mi ẹ jẹ́ kó máa ju mi ṣe ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ìbà fún gbogbo ajúnilọ mo ṣèbà kí ìbà mi ṣẹ o ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ mo tún dé lónìí Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sì TV mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production mo kí gbogbo wa pátápátá mo kí gbogbo Ọmọ Gíẹ̀sì fans club mo kí wa o ẹ kú àdúrótì kò ní bàjẹ́ mo kí gbogbo àtọ̀tún àtòsì àwẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí ẹ̀mí wa kó làjá. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ Ọmọ Gíẹ̀sì TV à ń ṣe ìgbélárugẹ à ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ a máa ń gbọ́ pé agbára báyìí wà láyé àtijọ́ kí ló dé tí ò sí mọ́ ní ìsinyìí ǹjọ́ sì wà tó bá sì wà bó là ṣe é ṣe níbi tí a ti ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù tá à ń ṣe àwárí ẹ̀ tá a sì mú wá léléyìí tó bá ṣe mú wá ní pípé à mú wá ní pípé eléyìí tí ó bá yẹ kí tí ì ṣe nǹkan tó yẹ kó jáde àṣírí pọ̀ nílẹ̀ Yorùbá eléyìí tí ò bá yẹ kó jáde pé à á sọ pé kò pé o ó sì kù nǹkan báyìí ló sì ṣe rí ẹ bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tábàdé pójúlówó ọmọ Yorùbá ni tó sì mọ rírì torí ẹni tó bá mọ rírì tó bá mọ iye wúrà la máa ń tà fún o tó sì mọ rírì nǹkan tí wọ́n ń pè ní nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ayọ̀ǹda torí pé àwa náà wá kiri ni o bẹ́ẹ̀ ni àwa kiri ni ẹ má gbàgbé pé ọmọ kékeré tó ti lọ́gọ́rùn-ún ìlú kì í ṣe ẹgbẹ́ àgbàlagbà tó ti lọ́gọ́rùn-ún ọdún láyé tí ò kú òun ìlú tó wà lọ bẹ́ẹ̀ ni kì í ṣẹgbẹ́ ẹ̀ wọ́n ní tọmọdé bá lóògùn jàkadì ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ni ó fi bá jà tó bá jẹ́ pé bàbá títí ẹ ló ṣe fún kọ́ ẹni tí ò bá sì dòkó bàbá ẹlòmíì rí yóò ní kó soko tó dàbí ti bàbá òun ògúngún lọ ní o mo ṣèbà fún gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá ìbà ọmọdé ìbà àgbàlagbà o oògùn lọ ní ẹ mọ bí wọ́n ṣe máa ń wá àṣírí láyé àtijọ́ bàbá tó fún mi ní àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí bàbá yìí ní kì í ṣe pé ti ọ̀rọ̀ ẹnu ó níye ìgbà tó ń fi sin gbà lọ́dọ̀ bàbá eléégún kan nílùú Ìṣẹ̀yìn pé bàbá yìí máa ń gbé eégún káàkiri máa ń káàkiri bí àwọn àjàǹgìlá àwọn ṣe máa ń káàkiri ńgbà náà tá máa ń ṣeré kiri bẹ́ẹ̀ ni ẹni yìí náà sì máa ń ṣeré káàkiri máa ń ṣe ìkíní káàkiri bẹ́ẹ̀ ló ń ti tẹ̀lé wọn. ẹ má jẹ́ àfojú díyàn o ẹ má jẹ́ àfojú díyàn rárá ojúlówó ọmọ Yorùbá ò tiẹ̀ gbọ́dọ̀ máa fojú díyàn kò gbọ́dọ̀ máa fojú díyàn àwọn tẹ́ ń wò táwọn ríra wa ojú lásán láàrin rí o àmọ́ nǹkan tó wà nínú kálukú ntí kálukú gbé mi kò sẹ́ni tó mọ̀ mo ṣèbà fún gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ àṣírí tí mo fẹ́ fílẹ̀ lénìí mo pe àṣírí yìí ní òmọ̀ àrínà òmọ̀ ọlọ́tí tí wọ́n máa ń tó ò tí ì mọ̀ tí wọ́n sì máa kọ́ iṣẹ́ tó mọ̀ wọ́n sì máa kọ́ pé bí wọ́n ṣe ń ṣeré tó bá fún àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n máa ṣe tó jẹ́ pé kíní yẹn ó máa wá pé bí wọ́n ti ṣeré lórí ojú ẹni o kì í ṣe pé di ìgbà tó bá sùn rárá o kì í ṣe pé ìgbà tó bá sùn rárá kọ́ lélẹ́yìí wọ́n máa kọ́ bó ṣe ṣe iṣẹ́ kan ló bá pàdé ni wọ́n máa kọ́ pé bó ṣe ṣe rè oyún ọjọ́ kan ó máa mọ̀ wọ́n mọ̀ sọ pé obìnrin ti lóyún oyún wà nínú ẹ̀ bàbá ní kódà tán bá báyàwó ẹ̀ sùn ó mọ̀ pé wọ́n ti bá sùn ẹni tó bá sùn ó mọ̀ àwọn ó sọ fún ọ pé lágbájá ó ti báyàwó ẹ̀ sùn nǹkan ju nǹkan lọ nǹkan wà nílẹ̀ Yorùbá kàn jẹ́ pé àwọn bàbá wa àwọn àgbàlagbà àtijọ́ wọ́n even kí wọ́n mọ̀ wọn ò ní nígbà táwọn ò mọ̀ ni torí pé obìnrin tóbìnrin bá mọ̀ pé ó mọ̀ kò ní jẹ́ kó o mọ̀ pé òun ti mọ̀ pé ó mọ̀
kò sí ìgbésẹ̀ tí wọ́n lè gbé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ìsítí kọ̀ọ̀kan tó jáde látẹnu bàbá. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá o, ìwọ tó bá ní òṣoògùn, ẹni tó bá ní òṣoògùn ó ti kú àti ìgbésí ni, tó bá ti ń sá tí ò tí ì jẹ́, ìyẹn ò mí pé kò sóògùn o, ìyẹn ò mí pé kò sóògùn o. Mo ti gbìyànjú lánàá, yìí gbìyànjú lónìí, mẹ́rin máa ń sọ ìwà gbìyànjú mọ́ èyí ó máa gbìyànjú lọ ni. Nígbà tá a bá tí ìkú Kírísítẹ́nì, Bíbélì ní ká máa gbàdúrà láìsinmi, kò sọ pé tá a bá ti gbà lẹ́ẹ̀kan ká máa gbà mọ́, kò sọ bẹ́ẹ̀. Ó ní ká máa gbàdúrà láìsinmi. Ààwẹ̀ tá à ń gbà lọ́dọọdún kì í sáwẹ̀ ọdọọdún nìkan ló wà, àwọn ààwẹ̀ wà tán tó ní ká tún máa fi tì ká máa fi tì lọ. Kí ló táwẹ̀ tá a gbà lọ́dún tó lọ tí ò máa ti sẹ́dọọdún yìí? Ọlọ́run ó gbàdúrà wa. Jẹ́ kí n sì sọ kinní kan fún ọ, àyànmọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Bẹ́lòmíì ò so oògùn tí ó sì gbìyànjú rárá, kó mọ́ gbàdúrà kankan rárá, wàláhì tí ó fi jáde láyé aburú kankan ò ní ṣẹlẹ̀ sí. Bá a ṣe kọ́ mọ́ ni o. Kì í ṣe gbogbo èèyàn ló nírú opportunity bẹ́ẹ̀ o, mo fẹ́ kó o mọ̀. Tí nǹkan ò bá dàrú, ẹlòmíì ò kì í sáré, yóò mọ̀ fi ti lágbájá kọ̀ǹpíà pé ṣé bí kò ṣe nǹkan, kò ló nǹkan, kò ṣe gbìyànjú kankan, kò ṣe gbá kíníkan kíníkan. Kì í ṣe bó o ṣe kọ́ lòun ṣe kọ́, kì í ṣe bóun ṣe kọ́ níwọ náà ṣe kọ́. Òkè tó ń gùn lọ tó ń dùn mọ́nàmọ́ná bó ṣe ń gùn, àdúrà àti gbìyànjú ni kó o fi kún, nítorí njọ́ tó bá rí pọ́nkán, àdúrà àti gbìyànjú yóò gbé padà, kò sì ṣe dáadáa. Torókùn àgbà ló fi gòkè. Nígbà tó débẹ̀, fọ́nrán òwú ló débẹ̀ tó jókòó lé, lò dáadáa. O ti gbọ́? Tó bá sọwọ́ báyìí níbi tágbára ẹ̀ mọ́ ni o, o ti mú lágbájá kúrò ńbẹ̀, o ti kúrò lọ́nà fún ọ. Tí ìwọ náà wà ju ayé ni, ó wà dọ̀tá ayé ni, ó ní dọ̀tá sáyé. Ìwọ náà ó lọ, wọ́n sì mọ̀ fi nǹkan kan rántí ìwọ náà. Tó bá lágbára láti bà tèèyàn jẹ́, tó sì ń bàjẹ́ náà, múra sí kó máa bàjẹ́ ǹso. Múra sí kó máa bàjẹ́ ǹso, bí wọ́n sì máa bá ti tọmọ ẹ jẹ́ náà nù. Àwọn nǹkan yìí tá à ń sọ yìí, tá à ń fi sílẹ̀ yìí, láti lè wúlò fún wa ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a bá àwọn tá à ń gbà lọ́wọ́ wọn sọ pé bàbá kì í ṣe láti fi ṣèkà, pẹ̀lú ìbúra gidi ni pé kì í ṣe láti fi ṣèkà, bí kò ń ṣe láti jẹ́ kí àwọn Yorùbá kíkíní kó má parun, kó lè jẹ́ ìwúlò tó rà àmọ́ nǹkan tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Generation tí ń bọ̀ àmọ́ nǹkan tó bọ̀. Ọ̀rọ̀ mi ó pọ̀ lórí àṣírí eléyìí. Ò mọ ọlọ́tí ni mo pè o, ẹ má sọ pé ó mọ ọlọ́tí ni mo fẹ́ fi sílẹ̀, làròyé wa pọ̀ tó báyìí rárá. Àwọn àṣírí tẹ̀ ń wò yìí, ibi tó ti ń jáde ńgbà míì máa ń lágbára, a sì ń filẹ̀ pé kó má parun, ká lè máa rí bá lọ́jọ́ iwájú, torí tó wà ní YouTube. Ní ọgbà tí YouTube bá sì ń wà, àwọn àṣírí òun sì wà bẹ́ẹ̀ náà ni. Ọlọ́run ó gbàdúrà wa. Ò mọ èyí ó yàtọ̀ o, bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Tó bá ń gbọ́ ẹrù ńlá lélẹ́yìí, kì í ṣe fọmọdé. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ẹyẹ àkàlà. Ẹyẹ àkàlà ẹ bá mi wá. Kí lẹ tún bá mi wá? Ẹ bá mi wá ìkòdẹ mẹ́rìndínlógún. Kí lẹ tún bá mi wá? Ẹ bá mi wá àtàrí ẹyọ kan, àjà ẹyọ kan, ẹ bá mi wá. Kí lẹ tún bá mi wá? Ẹ bá mi wá ẹni orí sàárè tójò ti pa tóòrùn ti pa, ẹ bá mi wá. Ó di mélòó? Ẹ bá mi wá ẹ̀wà àsèsé. Ẹ̀wà àsèsé ẹ bá mi wá. Ṣé rí ẹ̀wà yìí, ẹ lọ̀ fúnra wa láàlọ́ o, kì í ṣe pé ká lọ gbé fóbìnrin kan kó bá lọ o. Tá a bá ti lọ̀, òun láàfi dín àkàrà, á fàtà sí, á fi epo sí, á fi iyọ̀ sí, á fi gbogbo nǹkan tó ń bá ṣe ń dín àkàrà, á wà fi sí, á dín tí ó tóbi. Tí kinní bá ti tóbi dáadáa, ẹ jẹ́ ká mú, ẹ jẹ́ ká ra ìsásùn tuntun tá a fi jó kinní. Ìsásùn tuntun tí a fi jó. Ẹ jẹ́ ká wá mú àkàrà yìí, ká gé sí méjì, ẹ̀fọ́n pèpé la fi gé sí méjì. Tá a bá ti gé sí méjì, ẹ já síjú ẹ̀ sókè. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú, ẹ má bínú, ẹní díẹ̀ ẹ gbé lẹ̀ nínú apẹ, ẹ gbé àkàrà yìí, ẹ gbélé lórí, ẹ síjú ẹ̀ sókè. Ẹ mú ìfun àkàlà, ẹ kó lé lórí. Ẹ gé orí àkàlà ń, ẹ fi lé. Ẹ wá fi ìkòdẹ mẹ́rìndínlógún, ẹ kì í bọ̀ tẹ́ fi gún. Tẹ́ bá ti fi gún, ẹ tún mú ẹní, ẹ gbélé lórí, ẹ wá fi sásùn dé mọ́. Ẹ jó, sẹ̀ǹpàkàlà wà ńlẹ̀. Tá a bá jó tán, ẹ ti wá àdó. Ẹ rọ kìíní sínú àdóhùn, tẹ́ ti gbé sóòrùn tí ó máa gbẹ. Oòrùn ó pa gidigidi ni, kì í ṣe oòrùn kékeré o. Tóòrùn ó pa gidigidi,
tẹ́ bá ti wá mú àdóhùn tẹ́ mú padà wọlé ń tẹ́ jó ẹ ti lọ tí ó kùnà ẹ rọ sí tẹ́ bá ti rọ sí ẹ wá ara ìkòkò tó bá tóbi díẹ̀ àtọ̀pá aṣọ funfun mẹ́fà ọ̀pá aṣọ funfun mẹ́fà yìí ẹ tẹ́lẹ̀ ẹ mú ẹyẹ àkàlà ẹ gbélé lórí tẹ́ bá ti gbé ẹyẹ àkàlà ẹ sì ju ẹ sókè ẹ mú àkàrà tó ṣẹ́kù ẹ fi lé lórí ẹ wá dì tẹ́ bá ti dì ẹ gbé sínú sásùn yìí ẹ wá tú ìgò sinapu méje ẹ tú lé lórí sínú sásùn ẹ lọ rì mọ́lẹ̀ síbi tí ẹni tí ó lò sẹ́hùn tí ò ní dé mọ́ láyé ńbẹ̀ lẹ́ rì sí tẹ́ bá ti wá rì mọ́lẹ̀ síbẹ̀ ṣe rí kíní tí kíní àdóhùn oògùn ní o ìdí tí mo fi pè ní òmù ọlọ́tí ọlọ́run ó gbàdúrà wa 08061408254 09072793348 àwọn ní nọ́mbà tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ kìí tí ì ṣe lórí àṣírí eléyìí o kìí tí ì ṣe lórí ẹ̀ o kò tí ì sí béèrè lórí àṣírí yìí o a kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn nǹkan ọkùnrin kan sọ fún mi ó ní òun pàdé ẹnìkan ó ló sorúkọ ìyá àwọn sorúkọ àbáwọn ẹni tó òun ò mọ̀ rí bẹ́ẹ̀ ni tí wọ́n ń lò rè bẹ́ẹ̀ ni tí wọ́n ń lò ní òun mọ̀ yìí ni o ẹ bá wa ṣe àprógrámù wa ọmọ GSC TV fún àkọ́kọ́ ẹni tó bá ń ṣalábàápàdé pé channel wa fún ìgbà àkọ́kọ́ Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ títí wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní Facebook ẹ follow page wa bẹ́ẹ̀ ni ẹ bá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa ọmọ GSC TV ọlọ́run yóò gbàdúrà wa àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ò bá o ibi téèyàn bá rìn dé ńbẹ̀ ni ó rí nàmọ́ òmọ eléyìí yàtọ̀ o ó yàtọ̀ gédéǹgbé sí gbogbo eléyìí tó ti rí ìyìn ní kò sí o inú mi dùn pé kò síṣẹ́ tá a fi sílẹ̀ tí mi ní réyàn pè pé bó ṣe wà nù ìwé bàbá òun gẹ́lẹ́ náà la ṣe fi sílẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tá a bá wá sọ pé àpá